òkúta àdìgbòlò fún ọba tuntun yìí bá ní ọjà náà nùkà iṣẹ́ di ṣe náà abákan àgbàgbà yòókù Dr. Balógun ọ̀tọ̀ wọn bẹ́ẹ̀ lọ ẹja jókòó káforíkorí bó láṣọ̀rọ̀ tí òfin ní di ogun wọn Ògbómọ̀ṣọ́ àṣẹ̀dá ọba tuntun àrò pé kí ìlú tó fi dá sí pẹ́kọ́ àwọn yẹn ti wá gan ni ó wà jẹ́ oníbàjẹ́ rẹ̀ abáṣọ bẹ àwọn ya bẹ wọn àrọ̀ wọn àwọn aṣọ alákòóso wọn abáwọn tó sì gbà wọn ṣàlàyé pé kẹ́nìkan pé kí tọ́lé àtọlọ ọ̀rọ̀ kúnná kò ní wọ́rọ́gbọ́rọ́gbọ́ o àwa náà sì gbà bẹ́ẹ̀ àwọn bá kábíyèsí pé kábíyèsí ọ̀rọ̀ pé kí tí wọn lọ́rọ́ kúnná yìí kò ní túmọ̀ o kábíyèsí ok ẹ̀ka sí His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọláoyè Orumo Gege the Third, Soun of Ogbomoso land, Soun's Palace, Ogbomoso. Letter of resignation from the position of Mayegun of Ogbomoso land. I, Senator Ayo Adeseun, the Asiwaju and Baba Saladin of Ogbomoso land, hereby tender my letter of resignation from the position of Mayegun of Ogbomoso with effect from the date of this letter. That is today. This resignation has been contemplated within the first 6 months of your ascending the throne as Oba. However, I have had to tarry a while out of one, utmost consideration and respect and abiding allegiance to the institution of Sounship, and two, a deeply felt sense of appreciation, honor, and deference to your predecessor in office, Ọba Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé III, the son of Ogbomoso land, now of very blessed memory, who in his Solomonic wisdom honored me by installing me as the honorary Mayegun of Ogbomoso some 5 years ago. In recognition of my remarkable strides in the collective effort at developing our beloved Ogbomoso land. However, since you have now chosen to cast the first stone, I now consider myself freed and no longer encumbered henceforth. This newfound freedom will now guide my relationship with you, and such will be as the situation may warrant and or dictate. Despite our warrior antecedents as a people in Yoruba history, modern Ogbomoso evolved over time into a most peaceful, accommodating, considerate, and conducive abode for all, without reference to ethnic, religious, cultural, or political affiliation. That was until you arrived on the scene as Kabiyesi. Within weeks of your becoming Soun, your style, attitude, approach, and actions generally
suggests insensitivity to the values, cultural ethos, and a fundamental lack of understanding of the Ogbomoso people whom you have come to rule over. Based on the foregoing, it wasn't at all difficult for me to decipher that you are an Oba who enjoys listening only, in capital letters, only to his own voice and yields, again, only to his own counsel. Therefore, such a leader needs no chief or other palace courtiers to moderate his actions, however much such is necessary or desirable. Please recall that over the past couple of years of your obaship, the serenity in Ogbomoso land that everybody had hitherto taken for granted has now been shattered into smithereens, largely on account of your myriad of what I regard as avoidable missteps. These have included: 1. Indefensible supremacy battles with major brother Obas in Ogbomoso land, e.g. Kábíyèsí Olúgbọ́n, Kábíyèsí Òǹpẹ̀tù, Kábíyèsí Àrẹ̀sà, and so on and so forth, all of whom coincidentally happen to also be Christians. 2. Unwarranted attacks of various community-based organizations who have traditionally been at the vanguard of meaningful non-governmental development in Ogbomoso. For example, the 114-year-old Ogbomoso Ọpọlọpọ worldwide, the escrow of which you unilaterally sought to disband illegally until the court stopped you in your tracks. Ogbomoso sons and daughters in the Americas, Ogbomoso Butchers Association, Ogbomoso Market Men and Women Association, Ẹgbẹ́ Oníṣòwò, and so on and so forth. Number 3. Similarly, you began to wage war on various elites in the town who have proven themselves to be pillars of peace and progressive development in the town, including Dr. Saka Balogun, Alhaji Mansur Ejide, Alhaji Rashid Ayinla, AIG retired Shehu Babalola, and my humble self, among others. Number 4, to worsen the situation, you embarked on a persistent, but thanks be to God Almighty, futile effort to cause religious crisis in the land. You repeatedly sought to remove the Grand Chief of Ogbomoso land, as well as seal off the Ogbomoso Central Mosque, both of which are very important symbols of Islamic faith in our town, using the spurious and false guise that Muslims don't want you to succeed as an Oba. Number 5, despite the fact that the matter is presently before the court for adjudication, you have persisted in your efforts to destabilize the Muslim community of Ogbomoso. You abuse and publicly humiliate people, no matter how highly or lowly placed. You organize harassment sessions to browbeat your subjects. You even threaten your subjects with physical violence, up to and including threats to decapitate anyone who is recalcitrant. All of the above and the disaffection they engender are absolutely not in tandem with the desires and aspirations of our people. In these circumstances, therefore, I cannot in good conscience continue to operate as a chief under your leadership. This is, of course, without prejudice to my dedication to the cause of peace, harmony, and comprehensive development of our town, Ogbomoso, and our people, with a view to taking Ogbomoso to the next level by the special grace of God Almighty.
Yours faithfully, Senator Ayo Adeseun, signed. That's the letter of resignation. Next, I have a more detailed write-up stating in clear terms the various iniquities of Akabiyesi that are detrimental to the progress, peaceful coexistence, and development of our beloved homeland Ogbomoso. Are you ready? Ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn, bí ọ̀sẹ̀ kan àbọ̀, bàbá Kábíyèsí, bàbá Gandhi, Afọlábí Olúmọgẹgẹ III, wọ́n fi ìwé kan ṣọwọ́ sí mi látààfin pé kí n lọ rọ́kúnná níbi oyè Mayegun Ogbomoso tí mo jẹ, tí bàbá wa olóògbé kan ló foríjì wọn, bàbá dáadáa ọba Jimoh Oyèwùmí Ajagungbadé III tí wọ́n fi oyè dá mi lọ́lá níbi ọdún 5 sẹ́yìn. Mo kọ àwọn kankan bẹ́ẹ̀ insubordination wọ́n ṣe àwọn kan mọ̀ pé tí ò ní túmọ̀ rárá, ṣùgbọ́n mo rò sí dáadáa pé nǹkan dé òkun èwo rúru káwa rúru, ẹ jẹ́ ń ṣe sùúrù kí n tẹ̀ kọ́kọ́ wo tí ọba ṣe yìí náà. Mo wò lọ sọ́tún, mo wò lọ sósì, mo rí pé kò sí kan míì tí ojú wọn ó ṣe ju pé wọ́n gbà pé àwa kan là ń sọ́pọ́tì làwọn lẹ́yìn Grand Chief of Ogbomoso land, Imam, Chief Imam, Yunus, Taliat, Ayilara the second. Nígbà tí a bá sì dé, bí wọ́n ṣe kọ́kọ́ dé gbàrà inú ìbílú sí wọn pẹ̀lú àbáyé, bẹ́ẹ̀ ń bá wo Kábíyèsí, ìdúró wọn, ìsọ̀rọ̀ sí wọn. Wọ́n tún á gbé program kan jáde pé àwọn ní 25-year development plan fún Ogbomoso. Paríparí ẹ̀ fíìmù wa ni pé Amẹ́ríkà wọn ti ń bọ̀, Amẹ́ríkà làwọn náà sì dé ká tó wálé ká tó máa ṣiṣẹ́ ìlú wa lọ yìí. Mo ní irú ẹni tèmi náà fẹ́rẹ̀. Èkíní ẹni tèmi yóò jọ gbọ́ àwọn ara wa ní bàbá yìí. Èkejì ẹni tó ti jáde tó ti rí rírí àti Ogbomoso lọ sí àwọn tẹ́mi ṣe ń gbà tí mo ti délẹ̀ yìí, ìrírí tí mo ti rí ní àwọn ibi tí mo ti gbé ló ń kọ́ mi. Tí ọba wa tún jẹ́ ẹni tó ń rí bẹ́ẹ̀ náà tó náà nínú ìrírí bẹ́ẹ̀, ọ̀rọ̀ wa Ogbomoso ọlọ́run ọmọ dáadáa tá gbèdé. Mo sọ fún Kábíyèsí níjọta àkọ́kọ́ mi kan kọ́kọ́ pàdé, wọ́n ní Kábíyèsí ó dùn nípa Amẹ́ríkà rẹ̀ ti ń bọ̀ wọ̀, ibi tẹ́ ti wà làwọn náà ti dé. Ó kọ́dún kan tẹ́mi ó kó lẹ́yìn dé, tí wọ́n sì mọ̀ pé sínú àwọn làwọn ajẹ́ l'Amẹ́ríkà ọ̀hún. So kò tẹ́nìkan lè wá sọ fún àpá Amẹ́ríkà tá a wà gan fọ́ táàtì lè kọjá. Ṣùgbọ́n tẹ́mi máa ń pa Amẹ́ríkà ni pé wọ́n máa ń wà open, wọ́n máa ń kóyàn mọ́ra, wọ́n lè ṣiṣẹ́, wọ́n kò sí nǹkan kan tí Amẹ́ríkà ò tó bá kọjú sí tí bókè bá ga tó lè Amẹ́ríkà ó sọ̀kalẹ̀. Ìwé tá a fẹ́ nù ní lórí pèrè àwọn bàbá wa. Àmọ́ kò pẹ́ tí Kábíyèsí di Ṣọ̀ún láti tó ń gbé àwọn ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó. Àkọ́kọ́ ni pé níjọ́ kan wọ́n ní kí wọ́n lọ kí Chief Imam Dr. Yunus tọ́lẹ̀lá kan lọ fọ́rọ́ ọkùnrin pé àwọn ṣèwádìí lórí pé àwọn kan kọ̀wé láti lé wọn pé wọ́n èso ọmọ ilé Ayilara. Làwọn ọ̀dọ́ mùsùlùmí náà bá jáde l'Ogbomoso, náà bá ń padó káàkiri, náà ń gbé placard káàkiri
náà ń sọ àwọn ọ̀rọ̀ tí sí ọba gan. Alhaji Mọ̀sún Èjì ló gbọ́rọ̀ yẹn lọ́wọ́ bá mi pé ẹ̀gbọ́n mi nǹkan mọ̀ ṣe l'Ógbómọ̀ṣọ́ báyìí àmọ́ gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ pé àwa mùsùlùmí náà wà jẹ́ òkúta àdìgbòlò fún ọba tuntun yìí. Bá ní ọjà náà nùka iṣẹ́ di ṣe náà abákan àgbààgbà yòókù Dr. Balógun ọ̀tọ̀ wọn bẹ́ẹ̀ lọ ẹja jókòó káforíkorí bó láṣọ̀rọ̀ tí òfin ní di ogun wọn l'Ógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ àṣẹ̀dá ọba tuntun àrò pé kí ìlú ó tó fi dá sí pẹ́kọ́ àwọn yẹn tí wàá gan ni ó wà jẹ́ oníbàjẹ́ rẹ̀. Abáṣe lọ bẹ àwọn ọmọ yẹn abẹ wọn àrọ̀ wọn àwọn aṣọ alákòóso wọn abáwọn tó sì gbà wọ́n ṣàlàyé pé kẹ́nìkan pé kí tọ́lé àtọ́lọ́ ọ̀rọ̀ kúnná kò ní wọ́rọ́gbọ́rọ́gbọ́ o. Àwa náà sì gbà bẹ́ẹ̀. Àwọn bá kábíyèsí pé kábíyèsí ọ̀rọ̀ pé kí tí wọ́n lọ́rọ́ kúnná yìí kò ní túmọ̀ o. Kábíyèsí ọmọ tuntun lẹ́jẹ́ l'Ógbómọ̀ṣọ́ lọ́rẹ̀ lọ́tà ẹ má torí ẹnìkan rojọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ kan fún yẹn wàá sọ ọ̀tá tí wọ́n dọ̀tá tí yín o. Nígbà tí wọ́n yan chief imam wọ́n bí wọn fámìlì wọn ọkùnrin tó jẹ́ lórí àwọn tí ń dá ààfin tí máa fi ń yàn àwọn ọ̀rọ̀ ààyè ìmábàáyàn má ìbí èmi rántí oyè ẹ̀ Pákóyí ló bí wọn ó lẹ́ẹ̀mẹ́ta ló ń bí wọn pé ẹ̀yin Alára family ṣáà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń du oyè chief imam yìí sọmọ yín ni wọ́n ọlọ́wọ́ àwọn ni wọ́n ẹ̀mẹ́ta ló ń béèrè wọ́n sì máa àwọn ni wọ́n tí a bá mú kankan nu wọn ṣé kò ní díjà wọ́n ní ò ní díjà wọ́n wá sí ìnáwó fún wọn. Dr. Yunus tọ́lé àtàlà ló wá gba kò kíní wọ́n ti kọ́ bí àwọn òní fámìlì wọn orí àlọ́ gba kò kíní bẹ̀. ó ń gba 92 ẹ̀ńtọ́ tẹ̀lé ìgbà 52 ẹ̀ńtọ́ tẹ̀lé ìgbà 27 sọ̀rọ̀ yẹ fojú ẹ̀ kì í ṣe pé ẹnìkan 92 ẹnìkan gba 90 tẹ́ pé wọ́n súnmọ́ra wọn ó nà wọ́n fífi ní. Gbogbo fáwọn olóṣù wa dáwọ́ jọ tí wọ́n máa ṣọ tí wọ́n ṣayẹyẹ tí wọ́n fi wọ́n kàn gbé tọ́lé àtọ́sọ́dọ̀ bàbá wa Ṣọ̀ún Ajagunmadé ó sì blẹ́sẹ̀ gbogbo bọ́ba ṣe máa blẹ́sẹ̀ kan náà nù. Ẹ̀yin wá ní ẹ̀fẹ́ ìṣọ̀mọ̀lẹ́ yín mọ́ torí pé tí wọ́n retí pé yóò mọ̀ sí fáwọn kò ṣe é ó kó ẹnu ó lè ní bá wọn jà. Bàbá ní kábíyèsí ẹ jáwọ́ mẹ́ o bí wọ́n bá ní kọ̀tà ọlọ́kùn lọ́kọ̀t ẹ̀yin gò ní agbára tẹ́ ẹ fi lè yọ lábẹ́ òfin Nàìjíríà ṣe jọ́ngú kékeré kan kan pàṣẹ lówó Muslim community ò lè yọ lórí pé ọmọ ọgbọ́n àbọ̀ wọn Muslim community kò lè yọ ká ló ṣẹ̀ṣẹ̀ mí fún àwọn Muslim community àlè pé torí ẹ̀sẹ̀ tó ṣe ayọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé ọmọ wọn àbọ̀ wọn gbogbo ni wọ́n wà tí wọ́n fi yàn ojú wọn fọ́ ni wọ́n sì bí wọ́n kún tó yàn so kábíyèsí ẹ mọ̀ dá sí kábíyèsí odò wọn láwọn gbọ́ ni wọn ò mú lò kábíyèsí ní pé kí tọ́lé àtò ọlọ́rọ̀ kúnná káwọn ṣèwádìí wọ́n tẹ̀ pabambari ẹ̀ àsìkò náà tí yẹn wá ṣẹlẹ̀ yẹn ní High-Court Ògbómọ̀ṣọ́ High-Court náà ní kí àwọn kan náà competition máa wọn ọba pé kò lẹ́tọ̀ọ́ sí oyè yìí àti joyè wọn á ní kí ọba gbọ́dọ̀ ẹjọ́ tí wọ́n dá ni pé ọba yìí ò gbọ́dọ̀ rẹ̀ lọ́ba ṣùgbọ́n lábẹ́ òfin Nàìjíríà àyè wà fún yẹn láti appeal àmọ́ tí wọ́n fẹ́ appeal adájọ́ tó dájọ́ gbọ́dọ̀ fún yín láàyè kẹlọ appeal tí ìbá fún yín láàyè ẹ kọ́kọ́ lọ mú òfin ṣe ná ẹ kọ́ sọ̀kà lórí àpèrè ná ẹ lọ máa appeal bẹ́ẹ̀ bá jẹ́ ń jọwájú ẹ pàdé bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀jẹ̀ mọ́ náà nù ṣùgbọ́n wọ́n á bẹ adájọ́ àwọn yẹn bá adájọ́ pé kọ́dà kó jẹ́ kí ọba wà lórí ipò rẹ̀ kó máa lo kòrónà kó fún appeal tí bí yẹn bá ti kúrò lórí ipò báwọn àti padà bẹ́ẹ̀ àmọ́ ilé àwọn ní kábíyèsí ebi wọ́n gbà yín láyè láti máa gbé lórí ipò yín kẹ́ máa appeal ẹjọ́ náà wà lórí ipò rẹ̀ kẹ́ fi wọn ṣèwádìí kẹ́ bá ṣe káwọn yẹn ló fi lọ kóòtù bí kóòtù bá yọ fún bí ọba yọ wọn yọ náà nìyẹn kábíyèsí kọ́ láwọn gbọ́ wọn ní rárá ọ̀yẹ́ tí wọ́n sọ dáhùn lójú pé tálẹ̀ ti sọmọ ilé alára lóòótọ́ nínú ẹ̀sìn wa nínú Islam
Islam ò pé ọmọ ilé kankan ló gbọ́dọ̀ máa jẹ chief imam. Bí Islam sọ ni pé ẹ ń bá dé mọ́jú láàrin yín ní òjò yín nìkan yẹn chief imam. Ṣùgbọ́n àti pé àṣà wa nu àmọ̀tẹ̀lá àṣà wa lọ náà ni ẹ jẹ́ kí ọkùnrin ọba ṣẹlẹ̀ lọ bí kóòtù bá wá yọ ẹ̀yọ́ kù wọn gbá wọn á pàbá ń bá rí ẹ wọn ní kó lọ tí mọ́ṣáláṣí pa wọn kọ́ àwọn kan lọ́wọ́ wọn bá lọ tí mọ́ṣáláṣí lóòótọ́ nígbà tí a wọ́ àwọn ọmọ ọ̀dọ́ tí ó bá wọn wọ́n fi díẹ̀ hàn wọn á fà wọn ọlọ́pàá lọ ibi tó kún ti bẹ̀rẹ̀ nù. Àwọn tá a wá bá ọba tá a sọ pé ẹ máa ń rìnrìn àjò tẹ́fẹ́ rìn yìí o tọ́bọ̀ ọ̀gbọ́ ọ ti dà ṣáwọ́ wà pé torípé ọba wà lẹ́yìn tó lè sófin àmọ̀tẹ́ lọ́ba àwọn dàbọ̀ ò ní ṣe yín o níta àdọ́ta àfin sínú wọ́n wá yan àwọn àkọ́kọ́ sọjú nù wa Dr. Sakabalógun lọ́jọ́ ga wa Mọ̀súrù Jìdé èmi wọ́n gà tọ́ta àfin ni wa. Ntọ́ fa lọ́rọ́ kúnná tẹ́lẹ̀ mi lọ́rọ́ kúnná kí àwọn suspend mi àwọn ntọ́ fa yẹn nà èmi tẹ̀ wá rò dáadáa pé mi tẹ̀ ẹ̀fẹ́ rọ́ kúnná ẹni tá a pè lọ́ba wa tó jẹ́ lídà wa tí ègbà mọ̀nà tó gbé mọ̀nà ara rẹ̀ nìkan ní máa gbà ó nìkan lọ́gbọ́n tán lójú ara rẹ̀ eléyìí mi ò fẹ́ ṣe lóyè lábẹ́rẹ́ mà bí n bá ṣe lóyè lábẹ́rẹ́ ìjà alámọ̀já gbogbo gbà ìwúrẹ̀ kó fóyè mọ́ mo bùn kọ́ máa mọ́ ẹni báwo kó fi bẹ̀ mi ò jóye ibẹ̀ mọ́ ó ìjọba fún mi jẹ́ pọ̀ tẹ́tẹ́lẹ̀ sẹ́ni àmì sẹ́nẹ́tọ̀ àti pàṣẹ bá pẹ́ títọ́ lọ́ọ́ fi pé títọ́ dé sẹ́nẹ́tọ̀ ọmọ kòmí láíláí once a senator you are a senator forever. Ayọ̀sọ́lá kan ń pè mí gómìnà wa kan ló náwó mi lórí Ayọ̀sọ́lá ni ọ́ lórí nǹkan kan mí kọ́ ìmọ̀ kọ́kọ́ dá gbogbo solar lighting wọ Nàìjíríà yìí Ògbómọ̀ṣọ́ ni o Ọ̀yọ́ state ni o anywhere èèyàn wẹ́lẹ̀ máa mi láyé àyàn máa wọlé lóògbọ̀nsọ̀ ẹ̀tọ̀ mi Mayegun èké Mayegun bàdàn èké Mayegun lájà àmọ́ òye bàbá wa ni bàbá jẹ́ kò tó burú nù ẹ̀ òye lu wa ni bàbá tó sì mí jẹ́ ọmọ rírì ipa tí mo ti kó nínú Ògbómọ̀ṣọ́ ló fi mí jẹ́ Olúbàdàn kábíyèsí wa tó gbèsè wọ́n fún mi joyè nìbàdàn kábíyèsí ara ìṣáájú ọlọ́foríjì wọ́n fi joyè oyè tí wọ́n máa ń mú sàtífíkẹ́tì ọba mi lé ni oyè tí wọ́n ti jẹ́ kọ́gbọ́dọ̀ ní 10 àmì tó nífẹ̀ẹ́ tí wọ́n ń sọ Ògbómọ̀ṣọ́ mo ṣe máa kọ́ sí ara láyàjì mo ti yọkọ mi ò jẹ́ máa yíwọ́ kankan mọ́ torí okùn ní oyè jẹun ló ó kìbolú ẹ̀ lọ́rùn àwọn kan tó gbọ́dọ̀ máa ṣe ìwà kan tó gbọ́dọ̀ wù sí ọba kẹ́nìkan ojú ti kó bẹ̀ bí ẹ̀ bá ṣe gbé wá ní ṣe gbé fún bí ẹ̀ gbé wá tútù àjọṣe tútù bí ẹ̀ gbé gbóná odidi yọba mi pẹ̀lú ògo Ọlọ́run ìtìjú òsì mẹ́mọ̀ àwọn ní fọwọ́ ara wọn fà ibi tó wá dé nìsín pé kábíyèsí gbọ́dọ̀ kàwọ́ kúrò nínú àwọn àti wọ́n wù yìí ẹ̀ǹbẹ̀lẹ̀ ránjà gbogbo ẹgbẹ́ lọ́gbọ́nigbọ́nigbọ́n ní tí máa bẹ́ẹ̀ lù ẹ̀lẹ́fẹ́ dominate ẹ̀lẹ́fẹ́ máa sọ fún ẹ tí wọ́n jò lóye wọn àwọn ọlọ́jà bàbá ọlọ́jà ìyàlọ́jà wá sí palace níjẹ́ òde òní wọ́n ń holé wọn lórí olè tó pẹ́ ẹnu yóò dùn sáwọn tó jẹ́ olórí wọn l'Ógbómọ̀ṣọ́ àwọn ẹlẹ́ran ẹ̀ ń bá wọn jà àwọn oní aláta ẹ̀ ń bá wọn jà nílùú lọ́kọ̀ bá galọ́ ẹ̀kọ́ jẹ́ tí ó mọ̀ kó gbogbo ọjọ́ bàbá gbogbo èèyàn kábíyèsí òwú wa bàbá ẹ wá sí wa bàbá bí ẹ bá rí àrífín bẹ́ẹ̀ ó rí àrífín náà nù. àbọ̀ nípa Ògbómọ̀ṣọ́ ni mí through and through torí Ògbómọ̀ṣọ́ mo fi kúrò l'Amẹ́ríkà 31 years ago mo fi wálé níjọ́ mo sì dé bí kúrò l'Ógbómọ̀ṣọ́ bí n bá lọ bí ká mọ̀ ń padà dédé wá sọ ni mo sì ní nǹkan tọ́pọ̀ l'Ógbómọ̀ṣọ́ tí ò gbọdọ̀ bàjẹ́ ìlú yìí gan gbọdọ̀ bàjẹ́ àwọn tí ò wá ní kankan tí wọ́n kàn dé kí lórí kọ̀ wá rò pé àwọn jẹ́ nǹkan ìkàwé ni wọ́n jẹ́
mi ò bá kábíyèsí jà ètò ìsìnkú ni pé àpèrè Ṣọ̀ún àtìlú yìí ṣe pàtàkì fún mi púpọ̀ torí àwọn tá à ń fi yẹn gàn ni wọ́n yẹn ṣùgbọ́n àpèrè yàtọ̀ sẹ́ni tí ń bẹ lórí ìjókòó àpèrè yàtọ̀ sẹ́ni tí ń bẹ lórí ìjókòó àpèrè Ṣọ̀ún láàní ṣe láàmà gbé lárugẹ bọ̀ láwọn abẹ́lé gbé lárugẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bẹ lórí ìjókòó tí ẹwọn kan lẹ́sẹ̀ ìjókòó tí wọ́n ṣe dáadáa lánàá táà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹnìkan ní bẹ lórí àpèjọ fún mi dòye yìí bàbá ẹgbẹ́ náà kò béèrè $1 lọ́wọ́ mi iṣẹ́ ìlú tí mo ṣe ń lu yìí ni bàbá rí orí ọmọ yìí agbọ́dọ̀ dá ẹ̀mẹ̀ta wọn pè mí tó ń gbé wájú bí ọ̀rọ̀ ọdún 4-5 ti jẹ́ ayọ̀ wájú oyè kí n fi ọjọ́ oyè Ọlọ́run ló ní kí n jẹ́ ńgbà tí wọ́n jẹun oyè kan náà oyè tí wọ́n jẹ́ tá a jẹun ni bàbá ló fún yàn jẹ káyìn lẹ́yìn wá dìtẹ̀ ní kí n lọ rọ́kúnná níbo wọn mú nǹkan yẹn dáfẹ́ lọ fi ṣe kò jù wà lọ bẹ́ẹ̀ bá ní béèrè á dáhùn béèrè yìí. Bàbá ẹ ṣe fún àdúgbò lọ́wọ́ yìí ṣé tó bá dọjọ́ wájú tí àwọn àtúnṣe kọ̀ọ̀kan bá wáyé ṣé tó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú bàbá tó jẹ́ kábíyèsí ọba gan ni. kò sí ló dá mọ́sí ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn ṣé rí tá à ń sọ ni pé kódà kápẹ́ mi gbà pé dàbà àjàmá máa jọ máa ṣe lọ máa ló lé yìí àwọn gbèsè tí wọ́n ń gbé kò lè kí rọrùn wà lù yìí ẹ̀yin olè kí náà borí ìlé lórúurú rẹ kó lọ sùn àwọn ìṣòro tí ó wà ṣe rí ìgbé ayé wa ìhùwàsí wa báyìí kò yé bàbá àwọn kan sì wà tí wọ́n gbọ́n gan yẹn wọn ò sì fẹ́ tó dáa fún ọba yìí ni kò sì yé bàbá ò rí ọlọ́jọ́ kojú wọ́n tètè yà wọ́n tètè lajú sí àárín yẹn kí la fẹ́ kí mo fẹ́ gbànú kí n máa bá bàjà kí n máa bá jọba lómi jà àmọ́ tá a bá jọjọ́kọ̀ alẹ́ níta alájọjọ́ kájọ sọ̀rọ̀ ṣùgbọ́n ìkíní mo kọ́kọ́ fẹ́ mú tọkàn mi kúrò mbẹ́ ìyẹn kí ni pé ìyẹtẹ́lẹ̀ ẹ̀jì lọ rọ́kùn náà ní ẹ̀fẹ́ mọ́ ẹ máa mú nǹkan ìrọ́kùn kankan mọ́ bùn yín wọ́n jọ́ kíjọ́ ìnáwó nìkan jẹ́ kí náà tiẹ̀ pé ajagun ayíkọ́ ààrẹ Mayegun ni mo kọ́ fi yan fẹ́ abẹ́rẹ́ gbọ̀ mí lára bí ètò ẹgbẹ́ mo rí kó lọ kó dá lọ́gbọ̀n ìkókó ààrẹ Mayegun tata ló mọ̀rú àwọn eléyìí ààrẹ Mayegun kó lọ jẹ Mayegun náà mọ kó gbọ́ mọ bọ́n kíni ìdí yẹ̀yẹ́ àǹfààní ṣe ẹgbẹ́ nǹkan kan ṣe arémọdé eré pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sẹ́rí tí ààyè bá kà àtúnṣe gbọ́dọ̀ wáyé a mọ̀ síra wa ní nílé ayé bẹ́ẹ̀ jọ mọ̀ yá ọkọ̀ àtàwọ̀ ìjà ni ìjà lè wà àmọ́ tẹ́ ń gbẹ̀tà bá wa sọ̀sọ̀ yìí pọ̀ ẹni tó fàjà àgbọ́dọ̀ mú kó kàmúkọ́dé eléyìí o ìlera mi lè gbà ó eléyìí o mi ò ní lè gbà ó eléyìí o tí a bá rí yàn kì í dẹ̀ ṣe fẹ́mi nìkan gbogbo àwọn tí dáa kan yìí tí a bá ń rò pé pa ọ ni wọn àwọn ìṣọ̀tà ọdún gẹ́gẹ́ o à ń ṣọ̀tà wọn rárá ní táwa rí àwọn ò rí o nílé ayé náà sì rí wáyà tọ̀tọ̀ sí dá wọn kéèyàn kọ́ tá àfin ní ṣàkàbálógún lógún ọ̀ṣọ́ yìí àwọn kéèyàn kọ́ tá àfin ní dìde àwọn wa lọ̀rọ̀ ọ̀rẹ́ àfin mo ṣe ní kí wọ́n kọ́ ní pẹ́kẹ́ kọ́ lọ kọ́ àwọn tí wọ́n jọ rẹ̀ àfin kọ́kàn jáde kálukú aṣọ tó ṣe lù rí ìyẹn ìtọ́ gbà tíṣẹ́ àwọn ìwọ̀n ní ọ̀dà dáadáa wọ́n ṣẹ́ débi kí wọ́n débi ìfẹ̀yìntì wọn ò lè sọ pé èèyàn mẹ́wàá tá àgbà iṣẹ́ lọ́gbọ̀n gbọ́sọ̀rẹ́ èèyàn pa àwọn ìlọ̀rẹ́ àfin wọ́n fẹ́ tẹ àfin rí ni wọ́n fẹ́ bọ́ọ̀ṣọ́ wọn lọ́ọ̀lẹ́ ni Ọlọ́run jẹ́ àlọ́ lágbára Ọlọ́run bí bàbá bá rí ọba ronú pé wàhálà tí wọ́n ṣàkóso tí wọ́n sì jẹ́wọ́ àwọn náà yí padà bàbá yí ọ̀gbọ̀n bọ́ọ̀ṣọ́ kankan kò gbé bí rí kò bá wá ṣe kọ̀ rí ìjọba náà ti ń fún àwọn bẹ́ẹ̀ joyè ìjọba gan lọ́yẹ ká bú jùlọ oyè culture oyè grassroots oyè yìí ṣẹ̀rí bí àyẹ̀sọ́ ṣe bá wáyé tí ó wà comprehensive gbogbo àwọn tí aláàbúra oyè kẹta àjọ níta bá ṣe sọ á ṣe pé tí bàbá àtọwọ́ bá jà ọmọ ní ọ̀dọ́ ni ó dọ̀bálẹ̀
bí ẹ̀gbọ́n àtàbúrò wájà àbúrò ní ọdọ̀ balẹ̀ bí mo ṣe làgbà tí mo ju ọmọ kábíyèsí lọ yìí torí pé ọba ni bàbá ló jẹ́ fún mi tá a bá parí ọ̀tọ̀ ọ̀rọ̀ bá yọ yín dọ̀bálẹ̀ pé kábíyèsí foríjì mi ẹ má bínú a máa fòye mọ́ torí yẹn fòye rárá mọ́ fòye mọ́ torí yẹn ebi ẹ̀kẹ́ kò bọ̀yẹ̀ lọ́rùn ni fòye mọ́ a máa jọ máa gbé ìlú mi èmi sì fẹ́ kó ìlú ọ̀ṣọ́ dá àwọn náà fẹ́ kó mọ̀ ọ̀ṣọ́ dá kájọ máa kájọ máa jẹ́ ká má gbọ́ra wa àtàwọn yòókù tí wọ́n ń pè ní ọ̀tá àdúgbò yìí èmi ọmọ ọ̀rọ̀ ìlú kan Ògbómọ̀ṣọ́ tó ju Sàkábà àdúgbò lọ pé mọ́ kábíyèsí gbọ́dọ̀ pé ẹ̀ lọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ju Sàkábà àdúgbò lọ àbíjìdé àbí ragare àbí ṣé ìbọmọlọlá bí wọn á lọ tọ Ògbómọ̀ṣọ́ ọ̀tá àgbè ọ̀tá pálásà ní pé kí àwọn omi pálásà wọn. so àyè àtúnṣe wà bí a bá jẹ ṣe ní comprehensive àtúnṣe tí a bá sì gbà láti yẹ ọ̀rọ̀ wò dáadáa kí wọ́n má limit ara wọn sáwọn rẹ̀ àwọn kan àwọn tí wọ́n fẹ́ bà tí wọ́n jẹ́ tí wọ́n pè lọ́rẹ̀ẹ́ wọn kí wọ́n tẹ ìmọ̀lẹ́jà Ògbómọ̀ṣọ́ lẹ́yẹ káàkiri tí wọ́n lè fún wọn ní ìmọ̀ràn tó dáa tí wọ́n lè dá sí ẹ̀ lọ́síwájú Ògbómọ̀ṣọ́ dáadáa àwọn ni kí wọ́n máa bá ṣe pọ̀ ẹ ṣe.